iṣẹ́ tó dẹ́ni ọba ti jẹ́ ìmáàmù ẹ ti ní ọ̀gbọ́dọ̀ lọ bí iṣẹ́ má kọ́ wá díjọ́ jímà kó ní ìmáàmù ń bẹ́ ń bí iṣẹ́ ẹni tí ó ké kútùbà jímà kọ́ wá wá ń di sìmẹ́ǹtì kọ́ máa ta sìmẹ́ǹtì àbí kọ́ gbọ̀ kadà lọ èyí wọn náà ti tó fún wa níṣẹ́ àwọn kan wọn ò mọ tí wọ́n gbé lọ́wọ́ nínú àwọn àpá ọmọ àlè lẹ́ni ó kéwú tí ọmọ yìí tó gbé lọ́wọ́ ọmọ àlè ni àfáà mi wá ń jáde pé òun ní bísínẹ́sì tó òun ṣe òun ta màlúù òun ta sọ á bí ọ wípé ẹ̀ ń ta fìlà ẹ̀ ń ta bàtà mo ní sọ́ọ̀bù gàrí á wá béèrè lọ́wọ́ rẹ̀ pé owó tó fi pilẹ̀ òun bó ló ti rí ìdí kéwú ló ti rí. ẹ dákun tó ní ọlọ́run bàbá Bàrígà ṣé àbá wa ayélujára kéwú ayélujára àgbà òkè hàn ayélujára àgbà sáwọn kan tó ń jẹ bẹ́ẹ̀ wọ́n kọ àwọn àlùbáríkà yín lọ́pọ̀ ọ̀dà kéèyàn ọlọ́wọ́ rẹ lẹ́yìn ṣé ká ayélujára ẹ̀ ń bọ̀ wá àfà ẹ̀ ń bọ̀ ẹ dákun tó ní ọlọ́run ẹ ní ọmọ kéwú tẹ̀ ń kọ́ ẹ lọ wá sí abẹ́ẹ̀kọ́ àwọn jàmáà alásàlátù ń bẹ ọjọ́ mẹ́ta záwíyà ń bẹ ọjọ́ mélòó ọjọ́ mẹ́rin odidi iṣẹ́ mẹ́rin lẹ́yìn nìkan ṣe pọ̀ tẹ́ni tí ń ṣiṣẹ́ ìjọba tó yẹ pé ẹni tí bá ń tíjì ní skul ẹyọ kan tí ń ṣe náà nù tíṣà nìkan ní ṣe ẹ̀yin kan ní tíṣà ẹ̀yin náà ń lẹ́kítọ́rà tíṣà sì ní ẹ̀ ń ṣiṣẹ́ ní àwọn skul secondary nkankan òun lẹ́ ń ṣe wọn ẹ̀ tún ṣe ní institution àwọn kan òun tún ní jẹ́ ẹ̀sùn lóru ẹ̀dá kò tó ní ọlọ́run kan báyìí ní ṣe wá abẹ́ ẹ̀ má sún ẹ̀ ń dé ẹ̀ tún mú rẹ̀ ẹ̀ ṣàlùwàlá iṣẹ́ kan jù báwọn lọ ṣé bọ́lá péjọba ọ̀kà wá fún ni ó yẹ kí gbogbo ìmáàmù mọ́sálásí ọmọ àgbà owó oṣù iṣẹ́ ni tọ́lẹ́ ni ọba ti jẹ́ ìmáàmù ẹ ti ní ọ̀gbọ́dọ̀ lọ bí iṣẹ́ má kọ́ wá díjọ́ jímà kó ní ìmáàmù ń bẹ́ ń bí iṣẹ́ ẹni tí ó ké kútùbà jímà kọ́ wá wá ń di sìmẹ́ǹtì kọ́ máa ta sìmẹ́ǹtì àbí kọ́ gbọ̀ kadà lọ èyí wọn náà ti tó fún wa níṣẹ́ àwọn tọ́lọ̀ ń ṣàánú inú Islam àwọn ni kí wọ́n ṣàánú àwọn àfà kọ́ má já àwọn àfà ọmọ rìn lọ lè wà nǹkan lọ́dọ̀ kèfèrí mọ́ ẹ má jù wọ́n rò kó dìgbà táwọn bá ẹsẹ̀ folúgbòhùn gbà lọ́wọ́ yín ẹ fún Ọlọ́run fúnra yín ẹ ṣàánú àwọn ẹ fídì àwọn àfà wọ́n ti ní iṣẹ́ wọ́n ti lọ́fíìsì wọ́n ti ní ṣọ́ọ̀bù tí wọ́n ń jòkó sí irú bàbá wa yìí nìsín Ajakani àwọn ní báńkì bàbá Bàrígà ẹ̀yin lẹ́dà gẹ́gẹ́ bí Tọ́lẹ́ abúnú Ubaydillah tá nàbí pé ní Alfayyadul Jawad Tọ́lẹ́ abúnú Ubaydillah àfà nàbí fún láwọ́dù kí láwọ́dù tẹ fún bàbá yìí ẹ̀ tí fún láwọ́dù ẹ̀tún fún wa ní bàbá súnnà bàbá àdínì gbogbo tí ń jẹ́ ilé ńlá ẹ̀yàn tí èyí wọn náà ti tó ó yà Abubakar nù ní Abubakar ní bàbá àdínì náà tó bá wá rí bẹ́ẹ̀ irú ẹni tọ́lọ̀ ń fi tìyín ní òjì ẹ̀ màlá bàbá Bàrígà òun ní òjì ẹ̀ màlá bọ́bá yẹ pé bẹ́ẹ̀ lọ́lọ́run bá fi rú àwọn báyìí ti àwọn àbá kọ̀ọ̀kan lẹ́nu ọ̀sẹ̀ wọn ẹyọ kan náà ti tó eré màlúù náà ó tó mú gàrí bẹ́ẹ̀ ọba ní yáwó lè ẹyọkan náà ti tó àmọ́ àwọn àfá ò rí ìrànwọ́ lọ́dọ̀ mùsùlùmí àwọn olówó wa àwọn olówó mùsùlùmí ni wọ́n ń da owó nù jù àwọn olówó kìrìsìtẹ́nì ilé ọlọ́run ni wọ́n ń náwó sí nínú chọ́ọ̀tì lẹ́ẹ̀tì bá pásítọ̀ tí ó ní can I say somebody kan 1 billion ẹnìkan ti pèdè rẹ̀ rí ẹni ó fún wọn ní 1 billion jọmọ 35 years lọ nínú chọ́ọ̀tì ẹ̀yẹ bàbá yàrá ẹ bá dé jẹ́mà jọ ẹ̀ hànà sí jẹ́mà kẹ́ bí 1 million ọ̀sẹ̀ tí ń bọ̀ wọn ní wá mọ́sálásí àwọn àfáà ti níṣẹ́ iṣẹ́ tá ń ṣe ó ju iṣẹ́ àwọn tí ń ṣiṣẹ́ lọ́fíìsì lọ
ẹni tí ń ṣiṣẹ́ ọ́fíìsì ẹnu sí ayé nìkan ni iṣẹ́ àlùkìyámọ̀ làwọn àfa ń ṣe bí tọ̀hún bá ṣiṣẹ́ lọ tó ṣiṣẹ́ bọ̀ àfa ni ó tò lẹ́yìn àfa kí òun ni ọ̀kan nu.